jèrè kí mo dé pàdé. orí mi orí ẹ̀dá lẹ̀já fi làbújá orí àkèrè làkèrè fífò lódò ìrere nìkan ni olórí àǹgbẹ̀rù lé o. àpẹẹrẹ orí o dákun ṣe lẹ́yìn o. orí mi ẹgbọ́n náà kí ni pàtàkì orí nínú gbogbo ẹ̀yà ara tọ́lọ́run ọba dá. orí pa orí po orí tí jẹjẹ orí tí jẹran orí tí jákùkọ bàbá àgbẹ̀bọ̀. yìí ló mú alhaji azeez ọmọ ajóbíewé pẹ̀lú àgbékẹ́ ìyá pírapíra àlùsẹ́ àti pèké ajóbàtọ́ ọmọọba àlùrawọ̀ àtàdénìké èkó wọn parapọ̀ tí wọn fi lọ sí stúdíò tí wọn lọ ṣe orin ewì tí a pe àkọlé rẹ̀ ní orí mi. oríwáyé ẹsẹ̀ bàràmù kọ́ ní jẹ́mọ́lẹ̀ ẹsẹ̀ nílẹ̀ o orí tí ọba gbé ni kò ní dẹ́rù wà ní bórí ṣe bí tí. tó sọ̀rọ̀ nípa ajé ọ̀nà wo là á gbà rájé ọ̀nà wo là á gbà májé ọ̀nà wo lajé fi bá ní jẹun. ajé mo bọ̀ lọ́dọ̀ mi ajé ògúngún nísọ onísọ̀bòjì wọ́n rí ọmọ àṣẹ ẹ lọ síbi orin ewì yìí tí wọ́n pe àkọlé rẹ̀ ní orí wọ́n sọ̀rọ̀ nípa ọba aláàfin Ọ̀yọ́. ẹni àtàndá tí ń ṣaláàfin Ọ̀yọ́ àtàndá ojú pọ́n kókókó má fò kò rẹ́ni bájà owó gidi pàkó ají ṣe bí Ọ̀yọ́ là á kúkú rí Ọ̀yọ́ ò jẹ́ ṣe bí bàbá ẹnì kankan. wo lọ́wọ́ orí mi gbogbo tí wọ́n pè láàfin ó ti wà ní YouTube orí mi. ìgbà tó rí ń gbé ni. orí àpẹẹrẹ tètè nírò.